ẹgbẹ́ bàbá Àṣàkẹ́ wá tọrọ owó gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ attach ẹ̀ máṣàkẹ́ àwọn náà bí Àṣàkẹ́ o ìyáàdí Àṣàkẹ́ ni because ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ wípé bàbá Àṣàkẹ́ ń tọrọ owó Àṣàkẹ́ kò fẹ́ràn Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀ ní stroke ń tọrọ owó. ẹ káàsán ẹ̀rọ ìròyìn ẹ̀gbọ́n mi àbúrò mi nílé ló pé ibi tẹ bá wà tẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa orúkọ mi ò yí padà èmi ní Ṣónibárẹ́ Mustapha Abíọ́dún Ṣónibárẹ́ Mustapha Abíọ́dún ìlú dáhùn àwọn padà ẹ̀gbọ́n mi tẹ̀lé yìí lọ́wọ́ ìwà pẹ̀lẹ́ yìí àti ìjọ mélòó kan ni wọ́n ti wá nà mọ́ bẹ́ẹ̀ tẹ̀lé orúkọ wọn jẹ́ Fatai Ọdúnsì Fatai Ọdúnsì ni wọ́n jẹ́ tí gbogbo wa mọ̀ sí máa ń lé àwọn náà bọ́ sí wà ní ọmọ bí mo lè ṣe sọ síwájú orúkọ wọn jẹ́ Fatai Ọdúnsì àwọn ni wọ́n bí Àṣàkẹ́ tí gbogbo wa mọ̀ sí Lọ́ládé Mr. Money àwọn ni wọ́n jẹ́ àwọn ni wọ́n bí Àṣàkẹ́ tí gbogbo wa mọ̀ sí Àṣàkẹ́ àwọn ni wọ́n bí Lọ́ládé Mr. Money àmọ́ bó ṣe wà ní pé èmi ní ìdìrànlọ́wọ́ wọn mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀yìn ọmọ Nàìjíríà fún wọn nítorí pé ṣé ìdúpọ̀ lọ́wọ́ wọn gan téèyàn bá dẹ̀ ń kó pé kò sówó lọ́wọ́ ọ̀nà tó kù pọ̀ lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan kan ni nítorí pé èmi náà wọn bá jẹ́mi náà dẹ̀ nì wọn ò rí ṣàlágbára fún wọn ṣe ní kí wọ́n wá síwájú ẹ̀yìn ọmọ Nàìjíríà nítorí pé mo mọ̀ pé ẹlẹ́yin fúlàní àwọn ọmọ Nàìjíríà lájẹ́ bó ṣe rí kò rí ó jẹ́ wọ́n náírà náà lẹ́nu ẹgbẹ́ bá mi ṣàánú wọn nítorí pé èmi ò fẹ́ kí ọ jẹlẹ̀ lọ́mọdé èmi náà dẹ̀ fẹ́ jẹlẹ̀ lọ́mọdé gbogbo wa náà àlè jẹlẹ̀ lọ́mọdé àwọn náà fi wá ní pé ká ṣe nǹkan tá à ń ṣe ìjẹ tó ṣe nǹkan tí mo ṣe yìí torí tó bóyá mo dédé ń ṣe o gbàṣẹ ní ọwọ́ wọn ni mo tó ṣe o àwọn náà lọ sí wá mi láti jẹun jẹun pé mo wá gbé àwọn sí orí social media pé àwọn mọ̀ báwọn á rí aláàánú láti ara àwọn ọmọ Nàìjíríà àmọ́ kó má dàní pé bóyá mo rẹ̀ ń sọ̀rọ̀ fún fúnra àwọn sọ̀rọ̀ náà àní sọ̀rọ̀ fún ilé ẹni tó bá sọ̀rọ̀ nọ́mbà tí ẹ̀jẹ̀ lè pè wá sí ni nọ́mbà tí kò yí padà orúkọ mi náà ní Ṣónibárẹ́ Mustapha nọ́mbà mi ní 08126144384 nọ́mbà tí mi ní 08126144384 nọ́mbà mi kejì ní 07040746860 tí ẹ bá láǹfààní ẹnikẹ́ni nínú wa ẹ̀bẹ̀ náà là ń bẹ̀ ò kò ń ṣe bóyá à ń wò pé tipátipá àmọ́ ẹ mọ̀ béèyàn bá fẹ́ pa nǹkan lọ́wọ́ èèyàn máa bẹ̀bẹ̀ náà a dẹ̀ fún Ọlọ́run ọba tó dá gbogbo wa a fi kọ́ gbogbo wa lọ́rùn kò sí iye tó kéré o nítorí pé oníkálukú wa la mọ bí ìtàṣẹ́rí yálà ẹ̀ ń wò wá ní Nàìjíríà lókè òkun tàbí káàkiri tí ẹ ti ń láǹfààní àti máa wò wá káàkiri gbogbo Nàìjíríà ẹgbẹ́ ṣàánú wa nítorí pé ẹ̀gbọ́n mi wọ́n ní ìlú Ọlọ́run á dẹ̀ bá mi ràn ẹ̀yìn náà lọ́wọ́ ẹgbẹ́ ràn wá lọ́wọ́ tó ìrànlọ́wọ́ yín ni a fẹ́ báǹkì tèmi First Bank ni wọ́n bá a sanwó sí First Bank ni 30-200-126 bẹ́ẹ̀ bá àwọn ọgbọ́n mo ti gbé sórí Facebook yẹn náà tí mo kọ́ sílẹ̀ náà àti fóònù nọ́mbà ti tẹ̀gbọ́n mi náà dẹ̀ ti Mr. Fatai Ọdúnsì máa lò Mr. Fatai Ọdúnsì máa lò 070-8419-8052 nọ́mbà tí wọ́n nìyẹn àwọn ni wọ́n bí Àṣàkẹ́ tó ń kọrin bàbá Àṣàkẹ́ lọ́gbọ̀n tó ń kọrin ẹjọ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ bá ní lórí mẹ́rẹ̀ gbogbo àgbáyé ni mo ti ń tọrọ tẹ bá sọ pé à ń tọrọ owó a máa tọrọ owó náà nítorí ẹni tí ò ní nǹkan náà ló máa ń tọrọ lágbára Ọlọ́run gbogbo òkìtẹ́ náà lẹ́wà ní gbogbo yín ẹ̀ ní jábọ́ yálà Nàìjíríà lẹ́wà ní gbogbo ìlú lẹ́wà ní gbogbo bí kí ti orí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tẹ bá ti kó wà ní nǹkan kò ní ṣe yín kò ní ṣe àwọn ọmọ yín ò dẹ̀ ní jù nígbà tó bá yẹ kó ṣe ní lágbára Ọlọ́run
bọ́lá ń ṣe máa ṣe gbogbo àdé ní mọ́ sàárè ọmọ màá fáwọn náà láǹfààní káwọn náà sọ̀rọ̀ kọ́ dárúkọ ara wọn kọ́ dẹ̀ tún jẹ́ kó ti dé gbogbo ọmọ Nàìjíríà pé àwọn gbọ́ngàn làwọn bí Àṣàkẹ́ bóyá ẹ̀mọ́ èmi mo bí Àṣàkẹ́ tó ń kọrin èmi mo bí Ahmed Àṣàkẹ́ tó ń kọrin Babátúndé Ọlọ́ládé Àyìndé ọdúnṣì Mr Money èmi mo bí fẹ́kẹ̀ yẹn ọmọ Nàìjíríà náà mọ̀ nígbà tí kìíní ṣe mí ní March 29, 2022 ni mo ti fojú kan gbẹ̀yìn báyìí ní orí ìdísì tí bá pẹ́ fóònù ẹ̀gbọ́n kò ní gbé mo máa ń pè ní Yorùbá kò ní gbé ó dẹ̀ ti súnmọ́ àwọn èèyàn dẹ̀ tọ̀ nínú ìfẹ́ sí mo wá ń wá gbogbo mi lájọ ọjọ́ ìlú ṣẹ̀wá rí lẹ́nu ọlọ́run tó máa ilé ìlú ṣe ti gbọ́ ẹ ṣe kan ẹjọ́ ìrànlọ́wọ́ nínú mò ń wá. ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣíríṣí dára ni mo bá yín. Yorùbá ayé yín ti bàjẹ́ o, ayé yín ti porúkú muṣu ọ̀pọ̀lọpọ̀ nínú yín. ẹ gbé bàbá Àṣàkẹ́ wá tọrọ owó gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ dẹ̀ àtàchẹ̀ Máṣàkẹ́ àwọn náà bí Àṣàkẹ́ o ìyáàdí Àṣàkẹ́ ni because ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ wípé bàbá Àṣàkẹ́ ń tọrọ owó. Àṣàkẹ́ kò fẹ́ràn Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀ ní stroke ń tọrọ owó. Ìkà ni yín o, ìkà lẹ́yìn Yorùbá, ìkà ni yín o, ìkà tamọ́tíyé ni yín, ìkà ni yín. ẹ̀yin ò ṣe tọrọ owó yẹn kẹ́ máa tàchì ẹ̀ mọ́ ṣèbọ́dún sì ló ń jẹ́ èwo ni àwọn náà bí Àṣàkẹ́, àwọn náà bí Àṣàkẹ́, àwọn náà bí Àṣàkẹ́, àwọn náà bí Àṣàkẹ́, àwọn náà bí Àṣàkẹ́ tẹ̀ ń pariwo. Máa fi ibì kan sọ pé àti ẹ̀mọ́ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àtàṣàkẹ́ bó ṣe lówó tó tí ò tọ́jú bàbá ẹ̀ àmọ́ wà tó ti wù. Àwọn náà bí Àṣàkẹ́, àwọn náà bí Àṣàkẹ́, ẹ tún ti mú ògo ẹ̀, ẹ tún ti mú ògo ẹ̀, ẹ tún ti fẹ́ jẹ́ kó wọ mi. Ìkà ni yín o, ìkà ni yín o, abaniláyé jẹ́ abaniláyọ̀ jẹ́ abatẹnijẹ́ ni yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin Yorùbá. Ìkà ni yín, ìkà ni yín. Ẹni tó ní owó tó yẹn tí ò tọ́jú bàbá ẹ̀, tí bàbá ẹ̀ ní stroke torí pé wá ń gbé bàbá ẹ̀ tọrọ owó lórí social media. Ẹ̀yin pé àgbàlagbà inú ilé yín kẹ́ wá àwọn tọ́jọ wà ní sàwáwò ẹlẹ́gbẹ́ orin kẹ́ pè wọ́n, kẹ́ gbé wọn jáde, kẹ́ pè wọ́n, kẹ́ sọ pé báyìí ló ṣẹlẹ̀, kẹ́ tó gbé bàbá ẹ̀ wá. Bóyá wá ti wá pé ẹ ti sapá kò dá yín lóhùn. Wá sórí social media kẹ́ ní bàbá Àṣàkẹ́ rèé o ẹ̀yin èèyàn. Àwa tọrọ owó bẹ́ẹ̀, a fẹ́ kí àwọn tọ́jọ wà ní sọ̀wọ́wù, a fẹ́ jẹ́ kẹ́ bá wa pé Àṣàkẹ́. Èyí tẹ́ ẹ ṣe yìí ṣó dáa. Tó bá jẹ́ pé ìlú tó ní ọpọlọ, tó bá jẹ́ pé àwọn èèyàn kì í ṣe abaniláyọ̀jẹ̀, kò yẹ kẹ́ rí kọ́bọ̀ gbà lórí social media. Honestly, ó yẹ kí àwọn èèyàn jáde kó máa sọ fún yín pé Àṣàkẹ́ dà. Ó yẹ kí wọ́n mọ ìdí tí Àṣàkẹ́ fi abandon bàbá ẹ̀ tó fi dé pé wá tọrọ owó. Ìdí ló yẹ kí àwọn abiyamọ ayé tẹ́lẹ̀ ẹ tún ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́. Ẹ ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́. Ẹ ti fẹ́ ba ayé Àṣàkẹ́ jẹ́ ẹ̀yin Yorùbá. Yorùbá. Ìkà ni yín. Tí àwọn tó bá ní ọpọlọ kò yẹ kẹ́ rí èpìn ìgbà lórí social media. Ó yẹ kí wọ́n pe gbogbo, ó yẹ kí wọ́n máa káwọn èèyàn máa pè yín, kó máa pe Àṣàkẹ́ ni pé kí ló ṣẹlẹ̀, nítorí pé ó yẹ ká nǹkan tó yẹ ká máa sọ káàtẹ ní pé ti pé Àṣàkẹ́ kò dá yín lóhùn. Ó yẹ kẹ́ bọ́ta kẹ́ ní Wizkid, Lámídé, gbogbo yín bàbá Àṣàkẹ́ síkì o, ẹ bá wa bàṣàkẹ́ o. Àmọ́ nǹkan tí bàbá ẹ̀ ti ṣe o, kẹ́tì ẹ̀ má jẹ́ kí bàbá yẹn yọjú rárá, kẹ́ kọ́kọ́ wá ṣe yẹn náà. Ẹ wá gbé jáde, ẹni Ọdúnsìn lórúkọ wọn, ṣùgbọ́n bàbá Àṣàkẹ́ ẹ ṣáà ń tẹnumọ́, ẹ mẹ́numọ́ bàbá Àṣàkẹ́, ẹ mẹ́numọ́ bàbá Àṣàkẹ́, ẹ mẹ́numọ́ bàbá Àṣàkẹ́, ẹ fi nítorí pé ẹ mọ̀ pé Àṣàkẹ́ lórúkọ. Ẹ dẹ̀ mọ̀ pé tí tó bá gbà lọ ń gbà mí kò ní gbà bọ̀. Ẹ fẹ́ káwọn èèyàn kan máa búlì ẹ̀ wípé kò tọ́jú bàbá ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Láìsí ẹ̀ṣẹ̀ nǹkan kò kí ń dédé ṣẹlẹ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó lead bàbá ẹ̀ báyìí. Ẹ mọ̀ nǹkan tó wà láàrin òun àti bàbá ẹ̀. Ẹ fẹ́ káwọn èèyàn máa búlì ẹ̀ pé kò tọ́jú bàbá ẹ̀, kò tọ́jú bàbá ẹ̀. Ẹ wá mẹ́nu bí ó dùn sí lórúkọ ẹ̀. Kí lè àtàchẹ̀ máta Àṣàkẹ́ tó ń kọrin fún, ẹ fẹ́ ba yí Àṣàkẹ́ jẹ́. Ìkà ni yín Yorùbá.
ìkànnì yín o àwọn tó bá jẹ́ abiyamọ tòótọ́ tí wọ́n rí orírò tó lọ́pọlọ kó bọ̀ kó yẹ kó dá fún yín ó yẹ kó sọ fún yín pé ibẹ̀ ṣe tọ́ ìkọ́nà ṣe ń tọ̀ ìtọ̀ tẹ́ ẹ tọ̀ yìí ìtọ̀ burúkú ni Wàsíù wà ń bẹ̀ màṣá mo rí tó ti parí ìjà wọn méjì rí Àṣàkẹ́ ara àwọn bàbá Wàsíù Àyìndé màṣá kò lè pe Àṣàkẹ́ kò lè sọmọ́nà Àṣàkẹ́ káṣàkẹ́ lóhun ò dá lóhun tó bá jẹ́ pé ẹnìyẹn lẹ wá nọ́mbẹ̀ kẹ́tẹ̀ wá tẹ kàn létí kẹ́ ẹ wá bàbá yìí lọ síbẹ̀ pé bàbá Àṣàkẹ́ rèé a gbọ́dọ̀ gbélé lọ sórí social media Àṣàkẹ́ ò tọ́jú bàbá ẹ̀ kẹ́ ẹ wá lọ kẹ́ ẹ lọ bá bàbá yẹn bàbá Wàsíù ọ àwọn olórin ńláńlá yẹn kẹ́ ẹ lọ bá wọn irú àwọn bàbá kọ̀ní tí wọ́n sì wà láyé ẹ wá gbé bàbá Àṣàkẹ́ wá sórí social media kẹ́ ẹ wá Wizkid lọ kẹ́ ẹ wá Ọlámídé lọ kẹ́ ẹ pariwo ẹ kẹ́ ní káwọn èèyàn ipe kẹ́ ní bàbá Àṣàkẹ́ kíní kan ẹ wá wá bàbá Àṣàkẹ́ bàbá Àṣàkẹ́ bàbá Àṣàkẹ́ ẹ tún fẹ́ ba yí Àṣàkẹ́ jẹ́ Yorùbá ẹ tún fẹ́ jẹ́ kí wọ́n máa búlí Àṣàkẹ́ ẹ fẹ́ kó máa búlí Àṣàkẹ́ gbogbo abiyamọ ayé àwọn ọmọ wa ò ní pàdé alágbèdá àwọn tó máa ba yí àwọn ọmọ wa jẹ́ nígbà tí wọ́n bá ní ògo wọn ò ní yà níwájú wa ẹ tún ti fẹ́ mú ògo ẹ ti fẹ́ pò mọ́ yẹ̀pẹ̀ ìkànnì yín àwọn abiyamọ tòótọ́ ó yẹ kó dá yín padà sílé ni kò yẹ kó dá épìnì fún yín lórí social media ẹ̀yin tẹ́ ń lo weapon tẹ́ sọ épìnì tẹ́ sọ social media di weapon láti bayé èèyàn jẹ́ ẹ rántí pé àwọn ọmọ yín ẹ rántí pé ẹ bímọ ẹ dẹ̀ rántí pé ẹ mọ bí tí ògo àwọn ọmọ yín ti máa dìde àwọn olórí burúkú yìí tẹ́ ẹ bá jẹ́ kẹ́ ẹ dá wọn lẹ́kun Ọlọ́run má jẹ́ kó máa bògo àwọn ọmọ yín jẹ́ ire o I'm entitled to my opinion mi ní kẹ́ má sunkún mi dẹ̀ ní kẹ́ má bú mi kò sí nǹkan tẹ́ lè sọ mo ti sọ ti tèmi ẹ yé ṣèkà ìjáwọ́ nínú iṣẹ́ ibi ẹ yé ba ògo